rahim. Láàrin wọn bá ìṣẹ́jú díẹ̀ ó yẹ kí n tún ní mo fẹ́ jáde ṣe fídíò kankan mọ́, àmọ́ mo rí kílípù àlùfáà wa oníyàwó mẹ́ta tí wọ́n ṣe nínú mọ́tò lẹ́yìn ìgbà tí mo rò pé fídíò mi dọ́dọ̀ wọn. Àkọ́kọ́ náà ẹbí inú gbólóhùn yẹn pé mò ń bu yín mò ń sọ̀rọ̀ sí wàláì kìí ṣe ebu o. Gbólóhùn áádá mẹ̀bìlágù minal ilmi wàláì kìí ṣe ebu. Bí mo ti wà yìí ó níbi tí mo mọ, béèyàn ò bá mọ ibi tí mo mọ, èmi fúnra mi mọ ibi tí mo mọ. Bẹ́ẹ̀ náà ti wà yẹn, ẹ̀yin náà lè rí gbólóhùn yẹn fún mi pé ibi tó yé mi mọ ni mo sọ̀rọ̀ yẹn. Mi ò bu yín tó wá jọ bí ebu, tó bá jọ bí ebu ẹ má bínú. Kò sínú àṣà tiwa, àṣà tèmi ká mọ búyàn lórí pa afẹ́ yanjú ọ̀rọ̀ mọ̀, ẹ má bínú lágbọ́n yẹn. Ẹlẹ́ẹ̀kejì inú ọ̀rọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ qawaid nínú ìmọ̀ tí yóò lè fi gbogbo ẹnu sọ pé bó ṣe rí ni kò lè rí bákan mọ́ láwùjẹ kan o. láfi ní àwọn mọ̀dárísù nàhàwíyà tọ́pọ̀ kí ń lọ bí 5 sí 6 tó yẹ sí pé kí ló fà á ta fi ní mazhabi Basra, ta ní mazhabi Kúfà, ta nílé ta nítọ̀ níbi gbogbo orú àwọn nǹkan báyìí náà ni. Àmọ́ bẹ̀yẹn kọ́ ni mo fẹ́ lọ. Ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká kà kún àríyádọ́tù al-aqliyya, ẹ má yẹ ká take it personal. Gbogbo aláyé ń wò tẹ́mi bá sọ̀rọ̀ ìṣẹ́jú 10 ààrẹ ni tí ó mú àǹfààní kan sí kejì kóníkálukú mú èyí tó bá wúlò èyí tí ò bá wúlò jùlẹ̀. Tẹ́yìn náà bá sọ̀rọ̀ ìṣẹ́jú 10 ààrẹ ni tí ó mú àǹfààní kan sí kejì bá a ti ń fa ìyàwó kó mọ kẹ́kọ̀ọ́ mẹ́. Tẹ́lá wọn tí wọ́n ń kọ́mẹ́ǹtì tó ń sọ gbá tó ń sọ àwo yẹn, ẹ wo ọ̀nà tẹ́yìn náà gbà jáde. Tẹ́ bá lọ tún fídíò tẹ́ kọ́kọ́ jáde gbàrà, tẹ́ bá lọ tún wò láàrin èmi àti ṣé ọ̀nà tí Islam ní ká gbà tún yẹn ṣe nìyẹn. Pàápàá jùlọ ẹni tá a bá gbà pé ẹni yìí ọdún kan ni, ọdún méjì ni, ọdún mẹ́ta ni, ọdún 5, ọdún 10 ni. Mo rí kan wọ́n ní lára àwọn ọmọ yìí ni mi mọ̀ bóyá bẹ́ẹ̀ lórí o tó kọ right up kan pé kì í ṣe pé òun support àwọn ènìyàn àmọ́ ò stars ẹni yẹn kọ right up yẹn wíyẹn inú padà rí pé òun expect pé yẹ kẹ́ ṣe bá ẹ lè jáde kẹ́ sọ pé ìbára báyìí bí wọ́n ti sọ yìí àmọ́ nǹkan tẹ́mi rí sí ni kì í ṣe lọ́nà al-istihza tẹ́ gbé gbà yẹn. Ẹ̀kejì nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ bá sọ yìí pé alukur'an nìkan làwọn àáfàá kan fààyè lẹ̀ fún gbólé lò bẹ́ẹ̀ ṣe gbọ́ bẹ́ẹ̀ sọ pé àwọn àáfàá kan ìjà sí pé táwọn àáfàá kan bá ní kur'an nìkan ló lè lò àwọn àáfàá kan gbà yí pé kur'an nìkan kọ́ ló lè lò bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá gbọ́rọ̀ mi dáadáa kì í wá ṣáà kur'an nìkan ni mo mú wá, mo mú orin Abutayyib al-Mutanabi wá tó náà dẹ́ lò bẹ́ẹ̀ ṣáà kur'an nìyẹn. Da'il makarima la tarhan li bughiyatiha waq'ud fa innaka anta ta'imul kazi. Al-Qur'an nìkan yẹn. Ìkíní náà ẹ má jẹ́ ká take it personal nígbà tí ẹ̀kan fi ń ṣe gbá jẹ́ kémi náà wí báyìí wò ní ìsọ pé gbogbo tèmi náà wí yẹn látòkè délẹ̀ kò sí tààlíkì lórí ẹ̀. Ẹlẹ́mi náà lè jáde pé tọ̀ bó ní mọ̀jẹ̀ sí ṣe sọ yẹn kò tún lọ báyìí èmi náà tún gbọ́ ọ̀nà tó fẹ́ gbà yọ sí mi. Ṣé bí wọ́n ti sọ nìyẹn ó kè jẹ́ kémi náà tún gbà yí báyìí jáde sí ẹ̀. Àwọn nǹkan tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ mo fẹ́ kí ẹni tí ó bá sọ̀rọ̀ lórí yẹn kó kàn ṣe é ní fídíò tó ń sọ pé wọ́n gbọ́ sùláàsì nìkan ni wọ́n lè ṣe bẹ́ẹ̀ mọ̀sídì wọ́n lè ṣe bẹ́ẹ̀ tíra ń bẹ àlàyé wà lórí ẹ̀ dáadáa. Àti pé jẹ́ kọ́kọ́ jù sí ẹni pé tó o bá ti rí fíìlì kan ní mọ̀sídì tó wájá sí pé sùláàsì wà tábà ní sáà àjà nísìn.